ẹ̀yin ará mi nílé lóko ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín ẹ bá wa subscribe sórí channel wa Ìjìnlẹ̀ Live TV ó ta lẹ́nu yẹ́rìyẹ́rì ẹ bá wa subscribe kéde bá wa like Ìjìnlẹ̀ Live TV ẹ ṣé gan. ẹ fura ogun ayé lè ó lè òkókó ẹ fura ẹ fura ogun ayé ẹ fura ogun ayé lè. ọmọ adarí ń wo ẹ̀ka tí kọ́ ilé ayé yìí ó ti di tirẹ̀. ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ ariwo yín mo gbọ́run lẹ́sìn. àwọn ṣàánú mi mo tún ti láláyé ege. aláyé ege ṣé ìrẹ́lẹ́ kẹ́ máa wo blue film láyé kẹ́ tó sùn. irú blue film mo sọ ń pa ẹyẹ ni kí ni ti dìlé mọ́lẹ́mọ́ fún mi náà ọlọ́ ẹlẹ́dàá mi ṣàánú mi. kí ni ti pọ̀ jù láṣẹ yìí nìkan ni. ṣàánú mi débọ̀ máa wò mí ràn. torí nǹkan tí mo máa gbọ́n church ni pé téèyàn bá ti sùn tó bá lálàá pé òun bóbìnrin sùn lójú ògo ti sọnù. ògo mi ò ní sọnù ògo mi ò ní sọnù lórúkọ Jésù. ṣàánú mi débọ̀ kí mo fẹ́ ṣe kí ni ti dìlé mọ́lẹ́mọ́ ó ti ń get too much fún mi náà mo dẹ̀ jọ́ nítorí kí mo fẹ́ ṣe. ẹ̀gbọ́n mi mo mọ ọ̀dọ̀ pásítọ̀ kan pásítọ̀ yẹn dẹ̀ gbóná gan ìfà tá a bá lọ síbẹ̀ mo máa rí solution sọ̀rọ̀ wa torí kí ni ti pọ̀ ju ẹ̀gbọ́n mi ó ti pọ̀ ju ṣẹ́yìn nìkan ni ó ti pọ̀ ju. àdébọ̀ wọ ọmọ pásítọ̀ láti jọ ẹ mo dẹ̀ ń wó mi rán mo dẹ̀ ń complain kí ni fún ẹ. ṣé tó bá dá fún mi ṣé kò ní kan ẹni mo ṣe máa fi rú ẹ̀ ṣeré ni wọ́n náà wò mí náà mo ti wet now. Débọ̀ first tomorrow morning ṣé ká ètè lọ jọ́ nítorí Ọlọ́run jọ̀rọ̀ yóò ṣe ìkéde wọ́n ṣe eré mọ́ jọ́ nítorí wọ́n náà wò mí sí náà wọ́n náà bẹ́ẹ̀ kí wọ́n sọ ògùn tó bá dá fún mi máa kàn wọ́n náà. first tomorrow morning agbọ́dọ̀ wà kàn ṣe kí ni ti ń pọ̀ jù. ẹ gbọ́rọ̀ olúwa rán mi sí gbogbo ènìyàn pàápàá ẹ̀yin ọkùnrin tẹ́ ń gbọ́ mi bí olúwa ti ń bẹ tẹ́ mẹ́rẹ̀ ń bẹ láàyè mo pa ní àṣẹ sí ayé rẹ gbogbo ń tá a pè ní ìyàwó ẹ̀mí ẹlòmíì a máa rò pé kò sí tó kàn pẹ̀lú rẹ̀ òun ò ní ẹlòmíì ò mọ̀ ẹlòmíì a sì máa rí tiẹ̀ lóòótọ́ ẹ wá gbọ́rọ̀ olúwa gbogbo ọkùnrin tó bá ti bá obìnrin láṣepọ̀ lójú àlá pàápàá tó tún wá dá sàárà jáde sójú ayé ogun ni o ògo kan ti sọnù lára onítọ̀hún ni àìmọye ọ̀pọ̀lọpọ̀ tírú rẹ̀ ń ṣẹlẹ̀ sí mo pa ní àṣẹ lórúkọ Jésù bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè mo wí lórúkọ Jésù gbogbo májẹ̀mú tó wà láàrin wa àti spiritual wife ìyẹn ìyàwó ẹ̀mí yẹn ìyàwó ọ̀run yẹn lórúkọ Jésù májẹ̀mú yẹn kó bàjẹ́ bẹ́ẹ̀ ni ìwọ ọkùnrin tó o bá ti rú rẹ̀ rí ògo ti sọnù lára rẹ̀ ṣùgbọ́n èmi paláṣẹ bí wòlíì lórúkọ Jésù ògo tó sọnù yẹn máa padà wá májẹ̀mú tó wà láàrin wa àti obìnrin burúkú yẹn lórúkọ Jésù ó máa bàjẹ́ o okùn tó so yín papọ̀ Ọlọ́run kó já dànù bóyá o ti rí o mo paláṣẹ ògo yẹn máa padà wá ire tó sọnù yẹn máa jáde padà wá fún ọ ogun tó wọnú ayé rẹ yẹn lórúkọ Jésù ogun yẹn máa ṣẹ ó yá mo paláṣẹ àti wọ́ àti ìyàwó ẹ̀mí yẹn ìyẹn spiritual wife ẹ lórúkọ Jésù Ọlọ́run kó pè yín níyà bó o bá sùn o tún rí mọ́ ogun yẹn ṣẹ bẹ́ẹ̀ ọ̀nà rẹ̀ là
ọkùnrin ó dẹ̀ máa rógolo ayé tó wáyé ọlọ́run dá ọkọ wa lo ògo kó wá ṣeré ni lórúkọ Jésù ó ní kú láì rógolo wà á dẹ̀ ṣeré orí rẹ̀ máa dorí àpèsè ìyàwó ẹ̀mí yẹn ó ní rí mọ́ àlákàlà yẹn ó tún lá mọ́ ogun yẹn ṣẹbẹ̀ obìnrin tó máa ń bá sùn lójú àlá yẹn lórúkọ Jésù ara kó sọ pa ogun yẹn ṣẹláyé rẹ̀ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ọkùnrin má dákẹ́ àdúrà ayé yìí ibùgbé kan ní o ò ní wọnú ogun wà á dẹ́ ṣàṣeyọrí God bless you. Ẹ fura, ẹ fura, ogun ayé le, ó lé òkókó. Ẹ fura, ẹ fura, ẹ fura, ogun ayé. Ẹ fura, ẹ fura, ẹ fura, ogun ayé le.